Èdè Yorùbá TV láti iléeṣẹ́ wa èdè Yorùbá náà ni a ti ń kí n káàbọ̀. Ṣé àlàáfíà ni àbáyín? Ọlọ́run àlàáfíà ò ní fi ẹnì kọ̀ọ̀kan wá sílẹ̀. Gẹ́gẹ́ bí ìṣe àti àṣà iléeṣẹ́ wa èdè Yorùbá náà ni kí a máa mú fọ́nrán fídíò wá fún ìgbádùn yín ní ọlọ́kan-ò-jọ̀kan. Àtúntí dé lónìí yẹn láti mú fọ́nrán fídíò wá fún yín. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan kí ẹ jẹ́ ká jọ gbádùn fọ́nrán fídíò tí a mú wá fún yín lónìí. Fọ́nrán fídíò tí a mú wá fún yín òun náà ló ní í ṣe pẹ̀lú arábìnrin kan èyí tí wọ́n ké gbàjarè sí àwọn ọmọ Nàìjíríà pé kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n jọ kí wọ́n gba òun ní ọwọ́ Murphy Afolabi, ìyẹn òṣèré onítíátà tí gbogbo wa mọ̀ bí ẹni mowó. Arábìnrin tẹ̀síwájú wípé àtìgbà tí òun ti bímọ fún Murphy Afolabi ni Murphy Afolabi ló ti dí gbogbo ọ̀nà tí òun máa ń gbà tí òun máa fi ń kàn sí. Ó ní pàápàá jùlọ Murphy Afolabi ó tún dúnkòkò ikú mọ́ òun pé tí òun ò bá ṣọ́ ara òun á dá ẹ̀mí arábìnrin ní ègbodò. Arábìnrin tún jẹ́ kó yé wa wípé ibi tí òun ń gbé ó ní kò ṣe ibi tí ó dá kí ọmọlúwàbí máa gbé, pàápàá jùlọ irú ipò tí ẹni tí òun bímọ fún tí ó wà ní àwùjọ. Tí a ò bá dẹ̀ gbàgbé, irú ìṣẹ̀lẹ̀ yìí náà ṣẹlẹ̀ ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tó ṣẹlẹ̀ sí gbajúgbajà òṣèré onítíátà tí gbogbo wa mọ̀, ìyẹn Ìtẹ̀lẹ̀ the Icon, débi pé ìyàwó ẹ̀ tí ó bí ọmọ mẹ́ta fún ìyẹn náà pariwo síta wípé kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n ran òun lọ́wọ́. A dúpẹ́ wípé arákùnrin Ìtẹ̀lẹ̀ the Icon àwọn tètè ṣe àtúnṣe lásìkò. Àwa ń rọ arákùnrin Murphy Afolabi kí àwọn náà kí wọ́n jọ kí wọ́n ṣe àtúnṣe, kí wọ́n dá sí ọ̀rọ̀ arábìnrin kí wọ́n má fi ìyà jẹ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni tí ẹ̀yin darapọ̀ mọ́ iléeṣẹ́ wa èdè Yorùbá TV, à ń bẹ̀ yín àárọ̀ yín pé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá wa subscribe sí channel wa. Tẹ́ bá wa subscribe tán ẹ wá bá wa click lórí bell notification icon. Eléyìí máa jẹ́ kí ẹ mọ ìgbà àti àkókò èyí tí à ń gbé fọ́nrán fídíò jáde ní ọlọ́kan-ò-jọ̀kan. Ẹ lè darapọ̀ mọ́ wa lórí Facebook @ìbílẹ̀ TV orí àwa ní orí Facebook. Ẹ tún lè darapọ̀ mọ́ wa ní orí TikTok @ìbílẹ̀ Yorùbá TV, òun náà ni àwa ní orí TikTok. Ẹ jẹ́ kí n máa fi èyí dágbére fún yín. Tó bá tún di ìgbà míì á tún padà wá kí a mú fọ́nrán fídíò wá fún yín ní ọlọ́kan-ò-jọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa. Thank you very much. God bless you. Bye bye. Thank you. Everybody, please help me. Murphy Afolabi ló ń threaten mi, òun àti babaláwo wọ́n fẹ́ pa mí. Look at where I'm staying. Ibi tán lé mi délé for like a month now, over a month now. Ni rent mi ti expire. Èmi nìkan ni mò ń dá sójú ọmọ for like 5 years ni mò ń ṣe everything tí mi ò rí support. Tó yẹ pé tí bá ti pèsè ni wọ́n halẹ̀ mọ́ mi. Ògùn ni wọ́n fi ń dààmú mi, ògùn ló fi ń ṣe everything. Ibi báyìí nísìn, ibi báyìí wọ́n fi bò mí láṣìírí tí mo fi tó fi sọ pé kémi àtọwọ́ mi ká tiẹ̀ bíbí kankan máa sùn for like a month now. I can't even, we can't feed, we can't do anything. And this guy keeps threatening my life. Ó ti block mi lórí platform, ó ti block mi lórí Instagram, everywhere. Torí pé mo fẹ́ sọ̀rọ̀, torí mo sọ pé màá pariwo pé àwọn èèyàn máa gbọ́. Look at where I am staying. Ẹ wo bí tí mo wà. I have never stayed in this kind of environment in my entire life. Ẹ wo ọmọ tí mo bí fún lélẹ̀, ẹ wo no proper care, nothing. This guy goes on the gram, is living fake life everywhere. Ẹ wo superstar. Ẹ wo bí tọ́mọ superstar gbé, ẹ wo. See where I am staying. Torí pé wọ́n fi ògùn halẹ̀ mọ́ mi, torí pé wọ́n sọ pé wọ́n fẹ́ pa mí every minute. Please everyone help me.